wọ́n fẹ́ kó yé wa wípé ìjà ò lè tán ẹbọ, kò lè wú ẹbọ, kò lè pa ẹbọ rẹ́. Bóyá ni pé tí Ànábì sallallahu alaihi wasallam tó fi pa ẹbọ rẹ́, òun náà la fi pa ẹbọ rẹ́. Ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n wo ó ní qul ad'u ila Allah, Ọlọ́run ní sọ fún pé sọ pé èmi ń pèpè sí dáwà mi ala basiratin, pẹ̀lú ìmà àmọ̀dájú, ana wa man ittaba'ani, ẹni tó bá fẹ́ tẹ̀lé mi àtèmi náà ìmà àmọ̀dájú ní fi ń pèpè sí dáwà ní fi ń sẹ́sìn. Wọ́n ní wa subhanallah wa ma ana minal mushrikin, ìmí ò sínú ẹlẹ́bọ. Ṣé tí ẹ bá ti jáwọ́ kò nínú ẹlẹ́bọ tó sínú wọn, tó bá wọn rìn lànà wọn, tẹ̀ jìnnà sí gbogbo ẹ̀, ní ti ń jẹ́ ẹ̀sìn Ọlọ́run yóò lọ́lẹ̀. Ìmọ̀ràn tẹ́yìn fẹ́ fún èèyàn àfà nìyẹn. Èèyàn àfà ẹ jáwọ́ yányán níbi ìlànà àwọn ẹlẹ́bọ yìí, ẹ padà sí di ìlànà Ànábì sallallahu alaihi wasallam, ẹ padà sí di súnà Ànábì sallallahu alaihi wasallam. Tọ́nà wọn bá fẹ́ ọ̀rọ̀ yín lọ́rọ̀, wallahi ọ̀rọ̀ yín lọ́rọ̀. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أدعو فún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad, gbogbo àwọn ará ilé Ànábì, àwọn sàhábà rẹ̀, gbẹni tí ó ń tọ ìlànà Ànábì sallallahu alaihi wasallam, abẹ́lúwa kó fi ìkẹ́ tí atọrọ yìí kó fi kárí wọn. Gbogbo àwa tí à ń gbọ́ra wa ẹ̀rí ọ̀rọ̀ nípa ìlú Ìlọrin, episode ẹlẹ́kẹta òun náà ni eléyìí. Ẹ̀rí ọ̀rọ̀ tí màá fi wọlé, ọ̀rọ̀ tí ó ṣeni lémà, tí ó báyàn nínú jẹ́, ní ẹni tí ó bá ń jẹ́ ọmọ Ìlọrin, tí ó jẹ́ ẹni tí ẹ̀sìn Ọlọ́run bá jogún ní ẹ̀mí rẹ̀, lórí pé nǹkan ti ṣe Ìlọrin, nǹkan ti ṣe àwọn ọmọ Ìlọrin. But tí mo kàn rántí ọ̀rọ̀ Ibn Durayd rahimahullah, tó ṣe pé ó ti kú láti nǹkan bí 103 ọdún àti 321 lẹ́yìn ìgbà tí Ànábì ti jáde láyé. Náà ni mo kàn rántí pé ẹ wo bí àsìkò yẹn ṣe dáa tó, omi kò ti kú láti nǹkan bí 1000 ọdún. Wọ́n sọ pé la ta'jaban min khaliqin kayfa gawa, bal fa'jaban min salimin kayfa naja. Ní méjì kó bá ọ̀run jẹ́, méjì kó yà ọ́ lẹ́nu. Tó bá rí ọmọ ènìyàn min halik tó parun, tó dẹlẹ́bọ, kayfa naja, kayfa gawa, pé bó ló ṣe parun, méjì kó yà ọ́ lẹ́nu pé lágbéyà dẹlẹ́bọ, bó ló ṣe dẹlẹ́bọ, méjì kó yà ọ́ lẹ́nu o. Oní bal fa'jaban tó yẹ kó mọ yà ọ́ lẹ́nu min salimin, ẹni tó bá là níbi ẹbọ, pé kayfa naja, báwo ni wọ́n ṣe là. Ẹ wo àsìkò yẹn ó dáṣọ àsìkò yìí lọ, nǹkan bí 1000 ọdún kọjá náà ní Ibn Durayd ti sọ ọ̀rọ̀ yìí ló ti kọ́ lórin. Mo rí ọ̀rọ̀ kan ní àná, àwọn tí wọ́n láwọn ń ṣe ẹbọ, tí láwọn ń ṣe ìṣẹ̀ṣe, àwọn ẹni ẹ̀sìn ẹbọ làwọn ń ṣe, pẹ̀lú àwọn ará Ìlọrin tí wọ́n ń jẹ́ pé àwọn dìde pé ẹni ṣẹbọ. Mo wá rí wọn lọ síwájú commissioner of police lánàá. Ṣé rí nǹkan tí wọ́n bá lọ kọ́ ni ó ṣe mí lè mọ̀, nǹkan tí wọ́n sì ìbádarí nǹkan ló ṣe mí ní ìmọ̀, torí mi mọ̀ pé ẹ̀ṣẹ̀bọ ọdún Ifá kò lè ṣe é ṣe nílọrin, kí mo ti ń ṣàlàyé. Àmọ́ ẹni tó ń jẹ́ ìbànújẹ́ fún mi níbi ọ̀rọ̀ yẹn lánàá, so bó ṣe wọ́n bà mí nínú jẹ́, mo kàn tó rántí pé ìbànújẹ́ tó ti pẹ́ náà ni ọkàn tó ń tuntun sí lánàá ni, tó ń jí tuntun ni. Òun náà ni pé àwa rí nínú àwọn tí wọ́n wà níwájú commissioner of police yìí tí ń sọ pé ọmọ Ìlọrin gangan lòun, tí ń sọ pé ọmọ Ìlọrin làwọn, àmọ́ oníṣẹ̀ṣe lòun, Olóṣùn lòun. Àwa rí, mo wá rí pé yíò ṣe tuntun, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà rí. Kan náà mo rántí níta mẹ́rin nílọrin ni, inside Alóore òun náà ni ẹnìkan ló dìde
lọ́dún ọmọ kékeré ní nígbà yàgùn gàbí 2015 àbí 16 olóhùn fẹ́ sọdún fá. So mo wá láǹfààní láti lọ lè láti bá sọ̀rọ̀. Wallahi tẹ́ bá gbọ́n tí ń sọ yóò bà yín nínú jẹ́. Ní tó ń sọ náà ni pé onígbàtẹ́ láwọn ń ṣe fá mọ́kọ́ béèrè ìtàn rẹ̀ náà. Ó ní Ilé Ifẹ̀ náà lòun gbé bàtà tí òun ti kó mẹ́ra àti kékeré lòun ti kó lọ́rùn wá lọ Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ lòun ti lọ lè kọ́ iṣẹ́ Ifá bẹ́ẹ̀ lòun ti lọ kọ́ ló wá fẹ́ sọdún rẹ̀. So wọn ò jẹ́ kó rí kíní yẹn ṣe lọ́dún yẹn ní 2015 yẹn wọn ò jẹ́ kó ṣe. So mi wà lè bá ó wá ń ṣàlàyé fún mi pé kì í ṣe bẹ́ẹ̀ yín náà àwọn fi lẹ̀kẹ̀ sọ́wọ́ ẹ̀yin náà ń lo tẹ̀sùbà àwọn ń lo lẹ̀kẹ̀ ẹ̀yin ń lo tẹ̀sùbà àwọn ń tẹfá ẹ̀yin ń tẹ yẹ̀pẹ̀ lẹ́yìn mùsùlùmí kí wá ní ìyàtọ̀ àwọn. Wọ́n ní ṣé orí jẹ́ kí n ṣàlàyé fún ọ sórí gbogbo nǹkan tó ń sọ yìí kì í ṣe ara Islam tẹ̀sùbà kì í ṣe ara Islam yẹ̀pẹ̀ kì í ṣe ara Islam. So àlàyé tí mo ra ṣe fún ní ṣókí nìyẹn. Tọ́ ṣé wá rí àwọn Yorùbá máa ń sọ pé amúkùn wọ́n ní ẹrù rẹ̀ wọ́ wọ́n ní òkèlè ń wo ìsàlẹ̀. So ìsàlẹ̀ òun ni èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí òun lè mi ń wò lérí àlámọ̀rí ọ̀rọ̀ yìí. Ó dá mi lójú pé wọn lè rí ọdún yẹn bó ṣe nílọrin wọn lè rí ṣe. Àmọ́ èyí tó ṣe kókó ni pé àwọn tí ń jẹ́ mùsùlùmí tí wọ́n ń bẹ nídìí iṣẹ́ àwọn ẹlẹ́bọ yìí ń kọ́ òun gẹ́gẹ́ ní jẹ́ gàlégàlé fún àwọn ẹlẹ́bọ yìí tán fi rí pé ìlànà àwọn rèé àwọn làwọn fọ́n kádébí yìí iṣẹ́ àwọn lélẹ́ yìí iṣẹ́ àwọn ní. So òun ni mo fi wá mú àwọn mọ̀vọ́hírù shirk àwọn ọ̀nà tí a mọ̀ rí pé ẹbọ lélẹ́ yìí náà ojúṣe ẹbọ ìlànà ẹbọ lélẹ́ yìí náà ni mo wá ń ṣàlàyé fún àwa náà díẹ̀. Mo ti ṣe àwọn kan kọjá àmọ́ èyí tí mo tún fẹ́ fi kún lónìí òun náà ni pé àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń bẹ nínú OPC ìlànà ẹbọ ni ó tako ìlànà Islam torí níbi OPC ìṣe Yorùbá làwọn fẹ́ gbé jáde o ìpínlẹ̀ ẹbọ Yorùbá òòṣà tí Yorùbá ń ṣe náà làwọn fẹ́ gbé jáde. So ẹni tó bá fẹ́ bọ́ níbi ẹbọ ó jìnnà sí OPC o àkọ́kọ́ nù. Ẹ̀kejì òun náà ni àwọn tẹ́ńpẹ́lá wọn ní fìjìláńtẹ́ mi mọ̀ bóyá àwọn míì gbogbo wọn náà máa ń jẹ́ OPC àmọ́ tí mo gbọ́ pé gbogbo fìjìláńtẹ́ kọ́ ní OPC àwọn kan sọ fún mi pé gbogbo wọn náà ní OPC. So àmọ́ ṣé iṣẹ́ fìjìláńtẹ́ yẹn ni pé yẹn ń ṣọdẹ tí yẹn wá sọ yẹn di yẹn ń sọ ilé yẹn ń sọ òru yẹn ń sọta lóru káàkiri torí àwọn aláburú tí yẹn wá sọ yẹn di kéèyàn ó di ẹlẹ́bọ ni. Irọ́ o ìṣe ọdẹ ìmọ̀ sọ́ta ìyẹn ò sọ di pé kéèyàn wá di pé ó gbọ́dọ̀ ní àsokọ́pá ó gbọ́dọ̀ ní àsokọ́rùn ó gbọ́dọ̀ ní òka tó mọ̀ so mọ́ ọwọ́ tó mọ̀ fi sọ́wọ́ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o kò jọra wọn. So ìyẹn máa ń ṣọdẹ pẹ̀lú bóyá ìbọn ló bá ní mú ìbọn rẹ lọ́wọ́ tó bá rí lè kó yín mọ́. So eléyìí bí àwọn sójà náà ni bí àwọn ọlọ́pàá náà ni tó pé àwọn náà ń ṣe ìdáàbòbò ìlú ni. So kò sí nínú ìlànà wọn bí ká máa lo oògùn láti máa fi ṣe ọlọ́pàá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe fìjìláńtẹ́. So ọ̀nà míì táwọn èèyàn ń gbà di ẹlẹ́bọ nìyẹn táwọn fẹ́ máa ṣe fìjìláńtẹ́. So àti OPC táwọn èèyàn ń ṣe. So ẹ̀yin ọmọ Ìlọrin ẹ jìnnà sí ìyí wọn kan. Bákan náà àwọn tí wọ́n tún máa ń lọ sí ìgbẹ́ àwọn hunters àwọn tó máa ń dẹdẹ káàkiri tó láwọn ń dẹ̀gbẹ́ àwọn lọ̀gbẹ́ ọ̀nà yìí náà tó ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ. Ẹ dákun àwọn ọmọ Ìlọrin ẹ jẹ́ ká kíyèsí ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ. Kódà àwọn míì ò tún wá sórí rédíò tó yẹ pé tó bá láwọn ń ṣe àlàyé nípa ọdẹ dídẹ ẹ máa rí i pé ẹbọ gẹ́gẹ́ ni wọ́n ń pèpè sí. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọdẹ dídẹ kódà ń bẹnu Islam wọn kọ́ alẹ́ kọ́ bá ṣe dẹdẹ kódà ó gba débi pé ń tí tẹ́yìn rò pé bóyá àfi kẹ́ ẹ fògùn kẹ́ ẹ lóògùn kẹ́ ẹ tó dẹdẹ wàláhì ẹ rí àwọn nǹkan nínú Islam tó ṣe pé mọ̀ wípé
sí ọ̀nà tó ń gbà dẹ́dẹ́ ni ṣẹ́yìn ti rí àìjá ti rí nínú Yorùbá rí àbí nínú ọmọ Ìlọrin tó lóun sọdẹ tó wá jẹ́ pé n tí wọ́n tírèènì ní àṣà àwọn Lárúbáwá ń tírèènì àṣà tí èkó ń lóògùn wọn ò fògùn sí so tírèènì lásán wọ́n kàn tírèènì rẹ̀ yóò sì máa lọ lè mú nǹkan wá fún wọn yóò sì gbé wá fún wọn so tí wọ́n fi ń dẹ̀dẹ̀ kódà Kùránì kọ̀ǹfàmù rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ajá so kéèyàn tírèènì ajá kò ní ipò tó wá ń lóògùn kó wá ní pé oògùn ló ṣe kó tó máa rí ọdẹdẹ so dẹ́lẹ́yìn náà bóyá pẹ́ràn kí wá ní ẹ tó ń ro àbí ẹ̀ ń ṣe ètùtù gbogbo eléyìí ìlànà àwọn ẹlẹ́bọ ni so gbogbo nǹkan táwọn ẹlẹ́bọ yìí ń rí eléyìí tí wọ́n fi ń rí pé àwọn ní àgàlẹ̀ nílọrin so èyí tí mo tún wá fẹ́ sọ òun náà wá ní ṣe mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Ìlọrin tó ṣe pé wọ́n ti ṣe àwọn iṣẹ́ ọwọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá káfíńtà bóyá mẹkáníìkì bóyá wẹ́dà bóyá ó ti wá ṣe orí pé òun ò rí ṣe ń bẹ̀ ìṣesí ọmọ Ìlọrin ní sọ wọn yóò wá ní òun fẹ́ mọ̀ ṣe jálàbí ṣe wá jálàbí tí wọ́n ń ṣe yẹn ibi tí wọ́n bá dé nìsí ni pé wọ́n wá ń kóra wọn lọ sí Ilé Ifẹ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n lọ lè ń kọ́ ifá gangan ṣe rí àwọn làwọn tẹ́ ń rí rẹkẹtẹ táwọn sọ pé èmi lọ́mọ Ìlọrin ni mí ìṣẹ̀ṣe lòun ń ṣe so eléyìí ọjà àbúrú ńlá tẹ bá sì wá òpin kílẹ̀ ń wá nídìí rẹ̀ owó ni wọ́n ń wá owó lẹ̀ ń wá kiri wàláhì tẹ bá rí owó láti bí irú nǹkan báyìí owó ẹbọ owó ṣègùn kò sí tí ó dà fún yín wàláhì tẹ bá dúró nídìí òdodo ìsìláàmù náà ẹ̀ẹ́dìn tọ́lọ́mọba lẹ́dà gbogbo eléyìí la fẹ́ kó yé wa òun ni lẹ́ẹ̀mọ́ rí wọn wọ́n máa ń fọṣọ wọn fún kí wọn ò sì ní kọ́ra èmi lè bá yín kírun èmi ò sì ní kírun mọ́ látara pé kí ni yóò pé òun ti san náà ní lórí iṣẹ́ kan tóun ń ṣe lọ́wọ́ tó pé kóun lọ lè dà sí oògùn so eléyìí kọrin kankan fún ọ àwọn ọ̀nà gbòógì táwọn èèyàn fi ń dẹlẹ́bọ náà ni mo tún kà fún wa yìí o so kí àwọn mùsùlùmí àwọn tá à ń sọ yìí tí wọ́n náà ń jẹ́ ọmọ Ìlọrin ọmọ Ìlọrin náà ni wọ́n ń jẹ́ lóòótọ́ wàláhì wọn ò parọ́ ọmọ Ìlọrin ni wọ́n àmọ́ ṣé in tó ń jẹ́ in tí bàbá rẹ̀ ń ṣe náà ló ń ṣe kọ́ra bí bàbá rẹ̀ bá ń ṣe ṣé bí wọ́n ti fi gbà kan sọ pé òun ti ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so jẹ́ kí n sọ kí n kàn fún ọ kí mùsùlùmí kó ṣe pé n ti ń sọ ni pé àwọn ti fi ẹbọ kalẹ̀ nígbà kan ó tún wá padà sídìí rẹ̀ ní torí àwọn ìdílé kan bẹ̀ nílọrin lóòótọ́ ẹ̀rí pé mo sọ pé àwọn Yorùbá ni wọ́n Yorùbá ń bẹ náà àwọn ìdílé tó jẹ́ ọmọ Ìlọrin tó pé gbogbo àwọn nǹkan yẹn náà tó wá fẹ́ padà síbẹ̀ aláìọ̀ lẹ́tọ̀ọ́ láti padà síbẹ̀ nígbà tó ti padà jẹ́ mùsùlùmí tó ti ń jẹ́ mùsùlùmí táwọn bàbá rẹ̀ ti ń jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ ti ń jẹ́ mùsùlùmí wọ́n tún padà sí di nǹkan ìpìlẹ̀ yẹn mọ́ tó ń jẹ́ ìpìlẹ̀ tó ròhun pé ìpìlẹ̀ yín ni wọ́n tún padà sí di rẹ̀ mọ́ tí láwọn kan bẹ tó ṣe pé àwọn sàtò ti kú ń bẹ̀ tó ṣe pé wọ́n sì ń ṣe Islam dáadáa ìyẹn ló dáa fún ọ so èyí tí wọ́n á fi kálẹ̀ ọ̀rọ̀ yìí ńlẹ̀ kí n tó wá jẹ́ pabambarì rẹ̀ wọ́n ní pé ní Ìlọrin àwọn àfáà tí wọ́n ń jẹ́ aláwo wọ́n ti pọ̀ jù wọ́n pọ̀ so owó àfáà kọ̀ọ̀kan tó jẹ́ oníwàásí máa bira rẹ̀ kódà mo gbọ́ báyìí tó yẹ pé la ilaha illallah ipe ní Ìlọrin wọ́n ní àwọn ìgbàlẹ̀ àwọn aláwo tó yẹ pé ọmọ náà lè ń pàdé ń bẹ́ẹ̀ nílọrin so ẹ̀yin tẹ́ ń ṣerú nǹkan báyìí ẹran tí a ti bọ̀ tán ṣé ayé náà lẹ́ ń wá tó báyìí ṣé owó náà lẹ́ ń wá tó báyìí kanu al-Qur'an yìí bal tu'thiruna al-hayata ad-dunya ayé náà lẹ́ wá fún lọ́lá tó báyìí wal akhiratu khayrun wa abqa al-qiyama ni ó ṣẹ́kù láéláé fún yín ẹ má wò pé ìnira ń bá yín lé ayé ẹ̀rọwó ẹ̀rọ náà kí wá wò pé ọ̀nà ìwọnú awo òun ló kù fún yín tẹ́ máa gbà
awo ò lè mú jẹ nǹkan kan ń bẹ nínú ẹ̀yin tẹ́ ń jáláwo òun náà ẹni tí ò rí nǹkan kan ẹ dákun ẹni tó ń rí awo tí ń rí nǹkan níbi awo tó bá ṣe sùúrù bí ò bá lọ bí awo yóò rí ṣètọ́nù ní so àwa mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká tají nítorí tọ́lọ́run so jẹ́ ká jìnà sí gbogbo ìlànà àwọn ẹlẹ́bọ yìí ká jìnà sí yányá tá bá ti jìnà sí ìlànà àwọn ẹlẹ́bọ ò ní lè ṣe yànga fún wa bákan náà mo fẹ́ kó yé wa wípé ìjà ò lè tán ẹbọ kò lè wú ẹbọ kò lè pa ẹbọ rẹ́ bóyá ni pé tí Ànábì sallallahu alaihi wasallam tó fi pa ẹbọ rẹ́ òun náà la fi pa ẹbọ rẹ́ Ànábì sallallahu alaihi wasallam ẹwọ wo ó ní qul ad'u ila Allah Ọlọ́run ní sọ fún pé sọ pé èmi ń pèpè sí dáwà mi ala basiratin pẹ̀lú ìmà àmàdájú ana wa man ittaba'ani ẹni tó bá fẹ́ tẹ̀lé mi àtèmi náà ìmà àmàdájú ní fi ń pèpè sí dáwà ní fi ń sẹ́sìn wọ́n ní wa subhanallah wa ma ana minal mushrikin ìmí ò sínú ẹlẹ́bọ ṣe tí ìyẹn bá ti já ọ̀pọ̀ nínú ẹlẹ́bọ tó sínú wọn tó bá wọn rìn lànà wọn tẹ̀ jìnà sí gbogbo ẹ̀ ní ti ń jẹ́ ẹ̀sìn Ọlọ́run yóò lọ́lẹ̀ ìmọ̀ràn tí mi fẹ́ fún ẹ̀yin àfáà nìyẹn ẹ̀yin àfáà ẹ jáwọ́ yányán níbi ìlànà àwọn ẹlẹ́bọ yìí ẹ padà sí di ìlànà Ànábì sallallahu alaihi wasallam ẹ padà sí di súnà Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ wọn bá fẹ́ ọ̀rọ̀ yín lọ́rọ̀ wallahi ọ̀rọ̀ yín lọ́rọ̀ so ẹ dákun eléyìí ni èyí tí a tó fẹ́ bára wa sọ ní àsìkò yìí tó ọ̀bẹ Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga kọmọ́ṣà fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà òdodo àwọn tó ti wà lójú ọ̀nà náà kọ́lọ́n kọ́ máa yẹ ẹ̀kú mẹ́ kọ́ ọ̀la ìjọ kan ṣoṣo rẹ̀ so pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọ̀nà táwa gbà láti fi yanjú gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ ẹni pé ìlàj lè madhahir shirk náà ni màá wá mú wá ní ìtì abafẹ́ sọ yìí tábà tó sọ kọ́lọ́n kọ́ ṣáà ṣínú ọ̀nà fún wa. هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. The Guidance Facebook page. Follow, like, and share.